mo kí wa pé àtúnkù dédé àsìkò yìí á kú bí ojú ọjọ́ bá ṣe rí ní gbogbo àyè àti àsìkò tá a bá tún gbọ́ fọ́nrán eléyìí tí mo jù síta yìí. Láìpẹ́ yìí ni mò ń wà lórí Facebook, mo wá rí post kan tán post nípa Alhaji Wasiu Alabi Pasuma. Lórí stage wọn wọ́n ń kọrin kí Alhaji Saheed Òṣùpá. Wọ́n wá ń sọ fáwọn èèyàn pé ibi tí àárín àwọn ti wọ̀ délé nìyí, ẹni tó bá fẹ́ wádìí ẹ̀ wípé báwo lọ́lọ́run ṣe ṣe táàrin àwọn ṣe gún tó yìí kó lọ béèrè lọ́wọ́ Google. La ilaha illallah. Ẹwà àwọn tí à ń fojú pé wọn ò dá kan mọ̀, àwọn èèyàn tá à ń wò ní ìwò pé wọn ń ṣe onígbàgbọ́, wọn ń ṣe onímímọ̀, wọ́n dẹ̀ mọ̀ pé ilẹ̀ ò gbọdọ̀ ṣúbà òdì àbí gbogbo èyí táwọn ti ń ṣe gẹ́gẹ́ bí òdì láti jọjọ́ ẹ̀ pé kò dáa. Wọ́n dẹ̀ parí ẹ̀, wọ́n wá di best friend, wọ́n wá di ẹni tí àwọn tó wà lẹ́yìn wọn tí wọ́n ń wọ̀kọ̀ ṣe. Eléyìí kún mi lójú gan nígbà tá a dẹ̀ wá ń kékèké, nínú àwọn kékèké díẹ̀díẹ̀, because nínú àwọn anthem tó wà lẹ́nu àwọn àfáà nìsín náà ni pé kẹ́ ẹ pé kéwú kán náà rí pé, àbí kán máa pe àwọn àgbà àfáà tó tún jù wọn lọ àbáwọn tán bá kéré sí wọn lólódo. Nínú àwọn kékèké tá a dẹ̀ ń gbọ́ nígbà yẹn, nínú àwọn tọ̀tọ̀ máa ń pa fún wa, wọ́n là Nábì sọ pé ilẹ̀ ò gbọdọ̀ ṣúbà òdì nínú onígbàgbọ́ òdodo. Ẹ wá wo iye ọdún tí àwọn àfáà wa tán fi ń yanra wọn lódì bọ̀ báyìí. Ẹ wo iye ọdún tí wọ́n ti ń fi ẹnu fa iyì ya mọ́ra wọn lára. Púpọ̀ náà yẹn àfáà wa, tẹ bá fẹ́ bínú ẹ bínú o, wàláhì tẹ bá fẹ́ bínú ẹ bínú, because kò sí nǹkan tá a fẹ́ máa bẹ̀rù lára yín mọ́ ju pé ẹ gbé wa sórí Facebook àbí kẹ́ gbé wa sẹ́niwẹ̀ kẹ́ wá fẹnu yàkàyàkà wa bẹ̀ ṣe máa ń yàkàyàkà àwọn èèyàn. Èmi náà wá fẹ́ kẹ́yìn náà tún ṣiṣẹ́ sáwọn eré àkàn. Ẹ̀yin náà ẹ máa palẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe máa palẹ̀ pàdé Ọlọ́run, torí àwọn èèyàn ò bẹ̀rù Ọlọ́run tó yín mọ́. Ẹ máa try kẹ́ máa béèrè lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe ń ṣe wàásí fáwọn èèyàn yẹn náà, ẹ tún máa pè wọ́n kẹ́ máa béèrè pé tó ibo làwa náà kù sí, àbí kẹ́kọ̀ọ́ máa listen sáwọn wàásí ẹlòmíì. Kódà àwọn alágbára máa ṣe bí ọ̀lẹ́ngbà míì tí wọ́n á wìn ní alágbára tó máa ná tẹ́yìn gan máa wò pé ṣé lágbájá dẹ̀ ni? Á lóun náà ni, yes òun náà ni. Kì í ṣe gbogbo ìjà nìyẹn máa ń wìn, ìyẹn máa ń mọ̀ọ́mọ̀ lose láwọn ẹ̀kọ́ kan tí a kàn mọ̀ọ́mọ̀ lose pé jẹ́ kí n fi lélẹ̀ just kí wọ́n lè máa fàyè ọpẹ́ lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kì í ṣe gbogbo argument náà lẹ́yìn náà máa ń wìn. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ bá lose àwọn argument yẹn, ẹ máa fi ṣoṣùn, ẹ máa fi para yín náà, ẹ máa learn. Gbogbo ìjà kọ́ nìyẹn ń jà, ẹnu yín náà láti kọ́. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ ló lésì, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́ la máa ń fèsì fún. Wàláhì mo rí kíní ọ̀nà lónìí, ó kún mi lójú gan, mo àwọn báyìí pé tó ẹjá báyìí àfáà wa sọ, wàláhì tàrífín kọ́, a fi ń pè yín náà ṣàkíyèsí ni. Ẹ tún ara yín ṣe, bẹ́ẹ̀ ṣe ń yàkàyàkà ara yín yẹn kò dáa, kò síyè lára ẹnìkankan mọ́ nínú yín. Ọmọ kékeré yín kò pọ́n àgbàlagbà lé, àgbàlagbà yín kò pọ́n ọmọdé lé. Ẹni ẹ̀wọ̀n nìsín, mi ì dárúkọ anybody, mi ì dárúkọ ẹnìkankan, ṣùgbọ́n lára àwọn ọmọ kéwú yín làwa wà. Tẹ́ ẹ bá rí i pé bá ṣe ń ṣẹ̀sìn, ìmánì yín ti gòkè ju gbogbo àwọn eléyìí lọ, torí tiwa kò síyè méjì ń bẹ, wallahi sọ́nrin láàrin tọ́lọ́hun tànábì ni ó gbọ́dọ̀ tẹ̀lé. Ẹni tí ò bá tẹ̀lé tọ́lọ́hun tànábì, ó ti ṣòfò láyé, ó ti ṣòfò lọ́run. Ṣùgbọ́n lesson ni, and it's a gradual process. Ibi pẹlẹbẹ láti mọ́ọ̀lẹ̀ jẹ títí wá ní pé ẹ bá wa sọ̀rọ̀, gbígbọ́ ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà. Ẹ máa torí pé àgbọ́
àbí àbílọ́ǹgì síbi tẹ́ ẹ bá wà kẹ́ torí ẹ̀ sọ wá dọ̀tá kẹ́ máa ṣépèlé wa tó bá le jù tá a bá rí ẹ̀rù rírú ẹ̀ tó bá di kàráǹgídá ẹgbẹ́ sì yín sá fún wa tẹ́ bá ti rí pa fẹ́ máa kó dọ̀tí rẹ́ yín ṣe bí èèyàn ní Ibrahim Chatta tó lọ ra ilẹ̀ tó pọ̀ yẹn tó dẹ̀ kọ́ film village tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ tíbẹ̀ dẹ̀ ń dàgbà tó dẹ̀ ń kún sí tẹ́ bá rí pé à ń dọ̀tí yín gbogbo àwọn owó tẹ́ fi ń kọ́ àwọn mọ́ṣáláṣí tẹ́ ń rún márin àwọn èèyàn tó tún dìjà ní gbogbo àtàwọn gbọ́yìn gbóyè yìí ẹ lọ ra àwọn ilẹ̀ ńláńlá kan gbogbo àwọn tó ń kọ́mẹ́ǹtì àwọn oníkọ́mẹ́ǹtì tó ń pa àwọn èèyàn ní humanitarian ìsọnù ìgbà kan táwọn náà ń bèbú yìí wọ́n á wá ralẹ̀ tí yín wàláì wọ́n á wá ralẹ̀ tí yín èrí bí gbádùn ẹ̀sìn èrí bí gbádùn àdáwà yín ẹ̀ ní rírì kúrì báyìí mọ́ wàláì mo mọ̀ pé táwọn èèyàn náà lẹ́ ń ṣe ẹ fẹ́ jẹ́ kí gbogbo akáyà dáadáa ni bó ṣe mọ̀ pé a lè fi mọ̀ níwé ra wọn ìgbàgbọ́ jura wọn lọ bọ́lọ̀ ṣe tí ní kí tí yín ju tiwa yẹn lọ ẹ má fi wálẹ̀ ẹ má bá a sán pẹ̀lẹ́pẹ̀lẹ́ a máa má yẹ̀yẹ́ ara yín mọ́ ọlọ́run lọ́ba tó mọ̀ jùlọ ọlọ́run á gbà fún ẹnì kọ̀ọ̀kan wa ojúmọ́ tó mọ́ mi lónìí ojúmọ́ rẹ ni o salamu alaikum.